tí a sásọ kọ́ṣọ́ níyan lílo ìbá tí a ṣújọ́ mi olùdúró mi wo mo ṣe o kúrúpókẹ̀ olùdúró mi wo mo ṣe o olùdúró mi ṣe o mi kọ́ṣọ́ níyan lílo ìbá tí a sọ̀rọ̀ kọ́ṣọ́ níyan lídúró ìbá tí a ṣújọ́ mi mi kẹ́ṣọ́ níyan lílo ìbá tí a sásọ olùdúró mi wo mo ṣeré o olùdúró mi wo mo ṣeré o wo ṣeré o bàbá lókè kó túbọ̀ mi mọjọ́ òní iye ènìyàn mi èmi olólùfẹ́ rẹ̀ ni àyàbá táíwò adébáyọ̀ ọmọ èkìtì kété èmi lè jìrẹ́ òrí làwọn bá ọmọ wíníwíní lójú orogún èjì wọ̀rọ̀ lójú èyí rẹ̀ àmẹ́rí mi kì mẹ́ dunú kì mẹ́ jó kì mẹ́ yọ̀bá inú mi dùn lónìí nítorí ọjọ́ òbí mi mo dúpẹ́ lọ́wọ́ olùdúró mi Elédùmarè kó tún mú ọdún kan kó tún mú kún ọjọ́ orí mi ọpẹ́ lè yẹ ọ́ bàbá ìyìn lè yẹ ọ́ bàbá àìkété èèyàn onítèmi pátápátá ìjàre ìbá mi kọrin ìbá mi kó aṣọ Olódùmarè kí bá mi mú yan Ọlọ́run lógo ìjàre tó bá mi kọ́lẹ̀ rẹ̀ kàn sí olùdúró mi wo mo ṣeré o olùdúró mi wo mo ṣeré o kẹ́ṣọ́ níyan lílo ìbá tí a sọ̀rọ̀ kẹ́ṣọ́ níyan lílo ìbá tí a ṣújọ́ mi kẹ́ṣọ́ níyan lílo ìbá tí a sásọ olùdúró mi wo mo ṣeré o olùdúró mi wo ṣeré o kò dúró tì ní gbọ̀ngbọ̀n lónìí lórí mẹ́dúpẹ́ lọ́wọ́ Olódùmarè wọ́n tún mú ọdún kan wọ́n tún mú kún ọjọ́ orí mi mo tún dúpẹ́ fún kété èèyàn olólùfẹ́ mi pátápátá kàn jìjọ bíà nínú oṣù Ọlọ́run Elédùmarè òun ní dúró tì á ìyẹn iye mi ìyẹn àbá mi ìyẹn àbó mi ìyẹn ọmọ mi kété ní pátápátá ìyẹn ẹ̀gbọ́n mi kàn jìjọ bíà nínú oṣù ògo ni f'Olódùmarè mo tún dúpẹ́ lórí Kétéràn o mo kí Kétéràn pátápátá o wí àkú ọdún àkú ìyèdún o èmi ayaba Táíwò Adébáyọ̀ mo kíra mi náà o wí mo kú ọdún mo kú ìyèdún o wí màá ṣe yìí màá ṣàmọ́dún o màá pẹ́ láyé kánrin o bẹ́ẹ̀ àwọn yìí ṣàṣemọ́ o táyé lolú o máa bá fàájì rẹ lọ eléjì rẹ o máa bá fàájì rẹ lọ aṣọ ló lòwúrọ̀ ọmọ ló lójú alẹ́ eléjì rẹ o máa bá fàájì rẹ lọ táyé lolú o máa bá fàájì rẹ lọ eléjì rẹ o máa bá fàájì rẹ lọ aṣọ ló lòwúrọ̀ ọmọ ló lójú alẹ́ eléjì rẹ o máa bá fàájì rẹ lọ. Kábíyèsí alágbádá ọ̀nà wo ṣeré o ìyẹn olólùfẹ́ mi mo kí yín o àti Kétéràn pátápátá kì í ti ṣọ́ sí mi kì í ti kí mi kì í ti mẹ́ẹ̀bùn kò mí lórí ọjọ́ òbí mi Ọlọ́run á ṣe nínú iṣẹ́ ni o àrùn gbèsè ọ̀nù kéèjì bí ọmọ o iná yẹn apẹ́pẹ́pẹ́ láyé o iná ọjọ́ tí bá adé bá mi láyọ̀ màá bá ń ṣe tẹ̀pọ́n tẹ̀yẹ bẹ́ẹ̀ yìí ni o ìyẹn ó kú o mọ́tẹ́ bọ̀. Hello my people, please join me on my triple celebration on this program on Saturday 26th of this month 6 p.m. UK and Nigeria time. These three celebrations are my birthday, 1 year anniversary and our YouTube monetization party. Please share with your people, friends and family, and I look forward to seeing you. I love you all. Ọ̀nìkan sọ òyìnbó lulẹ̀ àná rẹ̀ ẹ̀rùn ara ẹ̀ láàmútùmọ̀ rẹ̀ o.
ìyìn tèmi ìjàre darapọ̀ mọ́ mi láti ṣe àjọyọ̀ mẹ́ta lórí ètò ní ọjọ́ sátidé kẹ́ẹ̀bọ̀ ní dédé agogo 6 ìrọ̀lẹ́ ti UK àti Nàìjíríà. Àjọyọ̀ mẹ́ta hàn ní ọjọ́ òbí mi, àjọ̀dún ọdún kanra lórí ètò Lédè Èkìtì, àti wípé a ti darapọ̀ mọ́ YouTube ká fẹ́ ṣe ayẹyẹ ìdarapọ̀ mọ́ YouTube. Ìjàre ìbá mi pín ètò fún kété ènìyàn rin ọ̀rẹ́ ará àti olùjúlùmọ̀ máa retí rin o ìyókùn o ọdẹ sí o.